kábíyèsí ọba olúwo ilẹ̀ Ìwó ti ṣàlàyé báwọn ṣe kúrò nínú àwọn nǹkan kan táwọn ṣe rí nígbà kan bíi kábíyá ẹbọ ni àbí ọ̀rọ̀ òòṣà pé àwọn kúrò ńbẹ̀ o ọlọ́run sì dáríjà wọn lórí fọ́nrán kan náà láti wá rí káàkiri níbi tí a ti rí píkṣọ̀ tó jọ ti kábíyèsí tí wọ́n ti ń gbé àtùpà ìbílẹ̀ tó sì jọ pé wọ́n ń ṣe ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tó jinlẹ̀ gan látàrí fọ́nrán yìí àwọn èèyàn gbàgbọ́ pé bóyá torí ẹ̀ náà ni wọ́n ṣe tún jẹ́ kó yé àwọn èèyàn nínú fọ́nrán yẹn níbi tí wọ́n ti ṣe ṣíṣe yẹn tí wọ́n ti lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ pé tó àwọn ti ṣe rí o ṣùgbọ́n ọlọ́run ti gbà wọ́n ọlọ́run sì ti dáríjà wọn ẹ wo nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o nítorí oríṣiríṣi làwọn èèyàn ti ń sọ àwọn onímọ̀ Yorùbá àwọn tí wọ́n gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àwọn tí wọ́n gbàgbọ́ pé kò yẹ kí kábíyèsí ṣaláì má máa bọ òòṣà àti oríṣiríṣi pé àwọn kan ń bínú pé kábíyèsí gbàgbé orísun àwọn kan ní kábíyèsí ti rí ìmọ́lẹ̀ pé ohun tó dáa ni kábíyèsí ṣe pé wọ́n bọ́ sínú ìmọ́lẹ̀ láti inú òkùnkùn ẹ ṣáà mọ̀ pé oníkálukú ló ní èrò ẹ̀ nípa gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n nínú fọ́nrán yìí kábíyèsí tún wá tẹnu mọ́ ọ̀rọ̀ bí àwọn ọba ṣe gbọ́dọ̀ fi ìbọ̀rìṣà lẹ̀ ẹ gbọ́ ohun tí olúwo sọ lẹ́kùnrẹ́rẹ́ nípa ìbọ̀rìṣà ohun tí wọ́n ń pè lóòṣà gangan àti ohun tí wọ́n ní kí àwọn àáfàá ṣe lórí ọ̀rọ̀ yìí ẹ gbọ́. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. Àní kò bí wọ́n á máa sọ títí lọ ni. Àwọn kírísítẹ́nì yẹn ní a máa kọrin kọ̀sùn orin wọn kọ́ orin Yorùbá yìí tó gbogbo nǹkan làwọn èèyàn ti jágbà. Àwọn olóòṣà gan já ọ̀rọ̀ Yorùbá gbà. Bẹ́ẹ̀ náà làwọn kírísítẹ́nì náà já ẹ̀yin mùsùlùmí nìkan ní ọ̀rọ̀ Yorùbá òye yìí. Ọ̀rọ̀ yẹn òun náà ni kábíyèsí fi tó wọn létí èyí tó ń tẹnu mọ́ pé ìbọ̀rìṣà kì í ṣọ̀nà. ẹni sùúrù àwa ẹ̀yin Yorùbá àwọn àṣà yìí ò jẹ́ àwòrán nígbà ẹ bá tó yànnà náà àwa máa ntí ò sì jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kọ́ nílọ́jẹ́ kẹ́lòmí máa wọ jàlámíà nílọ́jẹ́ lòmí ọmọ wọ jàlámíà òbá ọba máa wọ jàlámíà àwọn ọba máa ibi Jésù ṣé Jésù wọ jàlámíà Ìsá bí mùsùlùmí ẹni tó bá ti mọ Ọlọ́run lọ́kàn kí ló dé kí èdè orí Ádámù èmi kí Ọlọ́run o sẹ́mi ẹgbẹ́ tí n bá ní mo sọ̀rọ̀ Ọlọ́run lọ mo sì ń dúpẹ́ lọ́wọ́ ní orí tí ìpí ẹ̀yìn lọ ìdí ìkẹyìn orí adé nítorí èmi ọ̀rọ̀ rẹ̀ òun náà ni kábíyèsí fi tó wọn létí èyí tó ń tẹnu mọ́ pé ìbọ̀rìṣà kì í ṣọ̀nà. mo dúpẹ́ kọ́ lọ ń darí jì mí. darí jì mí. kí wàá ní ìsìn ìwọ́n tó bá bọ̀ ìsàrí tó wá di ẹ̀ tó mọ́ Ọlọ́run lọ́kàn kò sí ń tọ́ ọmọ wọ́n jòjú ó tì ọ́ ẹ̀yin ọba tẹ gbóòsà lórí tẹ gbóòsà ọ̀sà ní mọ́ngàlẹ́ ojú ní tì o gbọ́dọ̀ gbà fẹ́ tọ́ta o. mi dúpẹ́ o. díẹ̀ lára àwọn nǹkan tí àwọn èèyàn sọ lórí ayélujára nípa fọ́nrán kábíyèsí tí wọ́n rí níbi tí wọ́n ti gbé àtùpà bílẹ̀ dání Habib Shehu ní alhamdulilayi bírọ́bà lọ lógún ọdún Taiwo Adébùsọ́lá ní in fact this man is a good believer no weapon fashioned against him shall prosper. Bẹ́ẹ̀ náà ni Bello Sodiq ní you are right baba Adébáyọ̀ ó kí wọn ní ti mùsùlùmí. Ó sọ bí ó ní may Allah preserve ọba olúwo on goodness mashallah ẹ wo nǹkan kí sí ẹsẹ̀ ràgó. lára nǹkan táwọn míì tún sọ láǹbẹ́ kẹ́nì ni ó ní the king was so wise and believe nǹkan tó ń try láti sọ ni pé kábíyèsí gbọ́n ó sì nígbàgbọ́ nínú ọlọ́run tó ń sìn èèyàn kan ní tó tó ọlọ́run Taofik Tiamiyu Waheed Oyèrìndé ní 100% olúwo àgbà ọ̀pọ̀ èèyàn náà ló gbé òṣùbà ràǹbàdẹ̀ fún wọn àwọn kan báwọn kan ṣe ń sọ oríṣiríṣi tí wọ́n ń bínú tí wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa bẹ́ẹ̀ làwọn kan ni wọ́n ń gbé òṣùbà fún kábíyèsí fún ìpinnu tí wọ́n ṣe láti rí pé wọn ò ṣe bọ̀rìṣà mọ́ ẹ̀rí pé ó lágbára
àwọn èèyàn lórí ìlà náà ni wọ́n ti sọ ohun tí wọ́n lérò yẹn o. Ṣó yẹ kó di wàhálà yìí pé kábíyèsí wọ́n decide pé àwọn fẹ́ bọ́ sí ẹ̀sẹ̀ kan, àwọn ò ṣẹ̀sìn kan mọ́, àbí bóyá àwọn ò bọ̀rìṣà mọ́, àbáwọn ò ṣe nǹkan kan mọ́ tó ní ṣe pẹ̀lú òòṣà. Ṣó yẹ kó jẹ́ wàhálà ni? Ìbéèrè ni o. ṣùgbọ́n kí ni àwọn àṣà àti ìṣe tó ní ṣe pẹ̀lú pé à ń jọba ńlẹ̀ Yorùbá? Àwọn òfin wo ló de ká jọba ńlẹ̀ Yorùbá? Báwo la ṣe máa ṣe kéèyàn mẹ́ta dúró méjì méjì àbí méjì méjì àtààbọ̀ lórí ọ̀rọ̀ yìí? Ẹ̀yin náà ẹ drop comment yín, ẹ já mọ ohun tó wà lọ́kàn yín. Remember to like, share and follow us. Thanks for watching.